di báyọ̀ tó fẹ́ nìkan ọ̀kan wọn. Ó lè jẹ́ bí wọ́n ti ń jẹun, ó lè jẹ́ bí wọ́n ti ń wọṣọ, ó lè jẹ́ ìwà ìbágbépọ̀ ẹ̀dá láàrin ìwà ẹ̀sìn. Ó ní ọ̀nà táǹgbà láti fi Elédùmarè lójú. Ìyẹn nípa kága ẹ̀rìndínlógún tàbí ìjọpè àwọn kan lè bọ́ Ọ̀ṣun nílé tiwa èsì ni wọ́n ń bọ aláwọ̀ tó ń bọ Ṣàngó aláwọ̀ tó ń bọ Ọya aláwọ̀ tó ń bọ Bàtálá ìyẹn gẹ́gẹ́ sí. Ṣùgbọ́n ó kọ́ wọ́n pè ní ṣẹ̀ṣe òun ni tí a bá lọ́wọ́ àwọn ìṣẹ̀rù wa àwọn tó ṣẹ̀wá tó kéèpẹ̀ ìyẹn àwọn bàbá ńlá wa nígbà tí gbogbo yé wa ọ̀pọ̀lọpọ̀ ń bá ń ṣe lọ́wọ́ nílẹ̀ Yorùbá lóòbí sọ́kà lè pè ní àṣà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí mẹ́rin kalẹ̀ ní àyè wọ́n bá rí ọṣẹ dúdú lọ́wọ́ yín ilẹ̀ táǹpẹ̀ ló ṣe Ọ̀yọ́ wọ́n lè gbé ẹ̀yìn òògùn wọ́n bá ní òòrí àmọ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n lè ní ẹni babaláwo bẹ́ẹ̀ yìí inú ìṣẹ̀ṣẹ̀ wọn ní bí mo bá kúrọ́ ẹja mi nípa hàn. ṣé ọlọ́yin má ṣe fún wa fún àṣà lẹ́yìn tó ṣe bí tó ní fi àṣà ó yẹ ká fi ìrántí àṣẹ wa ní nípa bá ti jẹ́yẹ sóòtú ìṣẹ̀tì wa nípa bí àṣà Yorùbá ti nípa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí wọ́n ṣe ní fi àṣà Yorùbá mọ́ tó ṣe pé ẹ bá sọ̀rọ̀ nípa èdè Yorùbá wọ́n ní kí lẹ́yìn bẹ́ẹ̀ gan àwọn kan tẹ̀ fún pé àsìkò ọ̀làjú la wà. Ìbéèrè tí mo fẹ́ bí nìyí bẹ́ẹ̀ bá pariwo ọ̀làjú kí ní kí ọ̀làjú ẹ dákun ẹ pàmì àyè bàbá mi ti bẹ níkàlẹ̀ sóhun tí wọ́n sọ fún wa ní wípé ṣe làwọn bàbá wa ti kúrì káwọn òyìnbó tó dé àbí kí ni wọ́n pè lọ́làjú kan ẹ dákun ẹ wíwí ẹ dákun ẹ má ti já fàṣà Yorùbá. Ó kí gbogbo àwọn ẹgbẹ́ àìsà ẹgbẹ́ Yorùbá ti bẹ ní South Africa ó kí yín ẹkú iṣẹ́ takuntakun bá a ní Olúṣọlá Àgbéléyè ẹkú iṣẹ́ o àwọn dandan ní àárẹ̀ àyíṣà. Bàbá wa pòfẹ́sọ̀ Adédáyọ̀ Yusuf igbákejì ààrẹ làwọn ń jẹ́ ẹkú iṣẹ́ takuntakun bàbá ẹkú kọ́lé ká ẹkú kúkúrú ẹkú kẹ̀kẹ́. Bàbá wa ọ̀nàdẹ̀kù sẹ́kù akọ̀wé ẹgbẹ́ làwọn jẹ́ bàbá òkì olùdókòwò bí ogún ti àlù akọ̀bùmọ̀ràn akẹ́mọ̀ṣẹ́ ìjẹ̀jẹ̀ ni sẹ́kù àpánù òkúté wọlé ìjẹ̀jẹ̀ ní kọ̀kọ́ púpọ̀ òsì ní ọ̀dín náà kò bí ìjẹ̀jẹ̀. Ìyá wa ọmọ adọ́sì igbákejì akọ̀wé òkì àgbẹ̀mú ẹkú kọ́lé ká ẹkú kúkúrú ẹkú kẹ̀kẹ́. Bàbá wa olùsẹ́kù ọlágbàmí akẹ́kọ̀ọ́ làwọn jẹ́ bàbá wa olùtẹ́yẹ olùsàn òkì ní àgbẹ̀mú ẹkú kọ́lé ká ìbànújẹ́ òní kẹ́yìn ó yá ẹ máa bá mi sàbíyẹ. Ẹ̀yin ni Adédélé mo kí yín o àtẹwọ́gbà Adéléyè Ògúnṣọlá gbogbo ọmọ ẹgbẹ́ àyíṣà pátápátá ni wọ́n ń ká sí o wọ́n ní akókó lè dá akó ayẹyẹ ọjọ́ àṣà lóde ètò ní àmọ́ ẹ jẹ́ ká máa rántí àṣà Yorùbá o orí tẹ́lifíṣẹ́ lè fi ṣàǹtà agbègbè wa ṣe fún ó fẹ́ mọ̀ lọ́lẹ́ ìdáwó àlùkò bí wọ́n fẹ́ fún wọn fẹ́ lọ́lẹ́ ìkọ̀sùn lẹ́kẹ̀lẹ́ tẹ̀ mí ṣe fún mo fẹ́ máa lọ ní ìfẹ́ fún ẹ̀jẹ̀ máa lọ sí bàbá tó ti fún ọmọ àti ṣe é pọ̀ wọ́n ti di ẹ̀dá lọ́kùnrin lẹ́ẹ̀kan àti ọmọdé ni èmi náà máa ń lọ nígbà rẹ̀ òṣòwò tó lẹ́yẹ ọmọ nígbà kó o sí ọmọ olóògbé kan jùlọ èyí tó sàwérè pé tó sàwérè pé tó jẹ́ ìpínlẹ̀ ọ̀sẹ̀ tó bá wà ọmọ ọmọdé mọ́ná ọmọ ìyàwó kún ìlà rẹ̀ ní ọmọ àgbẹ̀